Africa Content TV. Ọlọ́run ló ní gbogbo agbára lọ. Lóró ni kò. Òun ni ọba tí a tẹ̀lé kábíyèsí. Pẹ̀lú òsì tó lè ṣe ṣe ìjà ká lè fi. Kò sẹ́gun bí i níbẹ̀. Ọba tí ṣe kẹta àgbọ̀ àfọ̀sọ́ polú ọ̀sẹ̀. Bàbá àmì bàbá mi ní tíṣọ̀ ló wá pààrà. Àwọn tó bá pààrọ̀ tó bá pààrà ló tó bá pààrọ̀. Àfọ̀sọ́ polú olúkòtò ìgbà. Olúkòso àti olúkòso àti kòso àti gbogbo ẹ̀ gbogbo ọlọ́run tó lè gbogbo ẹ̀ lọ́dọ̀. Torí pé gbogbo agbára àtàgbára kòso àtàgbára gbogbo ẹ̀ ọwọ́ ọlọ́run ló wà. Mo kí ọlọ́run tó lẹ̀ nílẹ̀ lọ́dọ̀. Tó jẹ́ kí n tó lè padà wọ ìlú Ìgbòho láti wá sí. Tí ọ̀jẹ́ kó jẹ́ pé ìyá mi ló ṣe mí. Torí pé èrò Buhari ló tó wá ká mi mọ́lé tó ní kí àwọn agbèrèpa rẹ̀ sọ́jà àdá àwọn DSS kan wá ká mi mọ́lé lórí tó mọ̀ sọ pé àní àìsẹ̀wù Fúlàní lè mọ tẹ̀wá lójú mọ́lẹ̀. Fúlàní ò lè mọ yìn wá jẹ lórí ilẹ̀ bàbá wa. Lè mọ wá ọkọ̀ wá jẹ́ kẹ́ mọ́ jẹ́ káwọn bàbá wo lóko má bàwọn ọ̀yà wa tó bẹ́ẹ̀. Igboho lórí ẹsẹ̀ mi náà pé Fúlàní ò tó bẹ́ẹ̀. Bí wọ́n lè fún tí wọ́n padà lẹ́yìn. Mo dé pẹ̀lú agbára Ọlọ́run ni. Wọ́n fi agbára tí Ọlọ́run ní tó fi dá gbogbo ayé tó dá nǹkan, tó fi dá àwọn àṣàsí ìlú Ìgbòho. Tó wá ní kí bàbá mi ọ̀nà oníbòde jẹ́ ọba àgbòho. Tí ó wù jú rárá. Ẹja ìgbàgbé ọwọ́. Èrò ń gbà àwọn ọ̀tá mi. Àtọ̀tá tí mo mọ̀. Àtẹlẹ́tẹ̀ ò mọ̀. Àti tí mi ò mọ̀. Ọ̀tá ilé ọ̀tá òde ti jọba Nàìjíríà. Nígbà tí Buhari ń ṣe lọ́wọ́, èrò ń gbà àwọn ẹni pé káwọn bẹ̀rẹ̀ mi. Ọlọ́run tó ní gbogbo ìkànnọ́dọ̀. Ó jẹ́ pé ayé ọ̀fun wọn pé ayé tí ó fò bá fún á ní àkóso Ọlọ́run ni. Tí àjẹ́ bá ń gbélé ayé, láyé bá kú, á ní àbájẹ Ọlọ́run ni. Ṣùgbọ́n tó ń kú àjẹ́ ń kú. Kò sí ẹ̀dá tọ́lọ̀ dábì òní kú. Gbogbo agbára láì tọ́lọ́ ọwọ́ Ọlọ́run lọ́wọ́. Kò sí náà champion, ọ̀rẹ́ champion lọ́wọ́. Àpò olówó, àpò onípò, àtọmọ yẹn kú, àtọmọ yẹn ti sẹ̀sẹ̀. Ó fún un kùnà ní. Lọ́ba tí wọ́n ti yọ ká kù bí abá sì sí àmì lọ́la báyìí káwọn bẹ̀rẹ̀ ọ̀la. Bí àsìkò yìí, mo ń fi orí bàbá owó ń bòlì ọ̀gbìn Ìgbòho náà. Mo fi bí Ọlọ́run, mo fi ẹlẹ́dàá àdókò. Bàbá bàbá ẹ̀, àbúrò yà mí òun, wọ́n tó ń kọ́ yà mí òun. Mo fi ẹlẹ́dàá wọn, mo fi bí Ọlọ́run tó ní mí. Wọ́n gba Yorùbá kúrò pẹ̀lú àwọn. Buhari, Muhammadu Buhari, òun ni pẹ́sidẹ̀ntì Fúlàní gbogbo àgbáyé. Ó wá nígbà tó ń ṣèjọba. Ó wá mú Fúlàní tí ń pààyàn. Àní bẹ̀rù yẹn kí sẹ́lọ̀. Nígbà tí Buhari ń ṣèjọba, ó lòun fún mi ní amnesty. Nígbà tí agbára rẹ̀ ó fẹ́ pa mí, àwọn kẹlọ́kẹ́ lápá, àwọn kẹlọ́kẹ́ lẹ́sẹ̀, àwọn kẹ́ ní ìfún rẹ̀, ó ya ìfún èmi àbísọ ọmọ aládé. Àwọn kẹ́ ní ìfún rẹ̀. Igboho sà! Àti fún mi, wọ́n ń wo èmi àti ẹsẹ̀ mi, àtàkà mi fún owó náà tó ní. Èmi làwọn ń wò. Ó wá wò lè bí.
tó bá bú mi inú ọkàn rẹ tó sọ fún tí mò ń ṣe ò dáa inú ọkàn rẹ ní ìsè pẹ̀lú tí ń ṣẹlẹ̀ pẹ̀lú tí ọ̀pọ̀lọpọ̀ rò pé bàbá Tinubu ló bàjọba jẹ́ nígbà wọn ló dé Buhari Tinubu ló bàjọba jẹ́ ohun tó ń dùn mí fún àwọn ọmọ Yorùbá ni pé nígbà tí Buhari ń ṣèjọba mò ń ké ẹjẹ́ àfọwọ́sowọ́pọ̀ ẹjẹ́ agbára wa lọ́pọ̀ Buhari ẹjẹ́ àpòlọpọ̀ kábọ́sọ́ lọ́pọ̀ òmìnira Yorùbá yìí Buhari ò ní nǹkan kan tí ó ṣe fún wa ẹjẹ́ agbára wa lẹ̀ yá pín Nàìjíríà yìí ọ̀pọ̀lọpọ̀ mú àwọn kan ló ti ọ̀jẹ̀ ní wọn káfí tẹ̀gẹ̀ kó mẹ́ káfí tẹ̀gẹ̀ sí olówó ni mí ọlọ́lá ni mí olóṣèlú tọ́lọ́wọ́n fún yẹn tọ́lọ́wọ́n fún mi mo fi ọmọ tó pọ̀ mo ní ọmọ ní kádẹ́rẹ́ mo ní jẹ́lì mo ní káàkiri citizen tí o sí ní mo fẹ́ lọ́dọ̀ tí o sì fún mi tí o bá dẹ̀ sọ fún mi ní mọ́ ọkùnrin ni mí 1 million ọkùnrin 1 million mo wá ní ẹjẹ́ fọwọ́sowọ́pọ̀ kágbára ló pẹ̀lú Fúlàní ọ̀sẹ̀ tó dàbí lóhùn èmi kélé Yorùbá kánú kélé Ìgbò Buhari ni wọ́n parí wọn kàkà nù orí kánú tó yọ ó fi kánú sí àtìmọ́lé rẹ̀ Màlàmí ti ń fọ́ táǹgbà náà Màlàmí dà lẹ́nu ó ti tẹ́lẹ̀ àná Latif Fagbemi ó ti dàpọ̀ lọ́wọ́ ẹ̀ Buhari ti ń lo agbára ńgbà náà ti ń yan bí ẹni pé kò ní kú lọ́la Buhari yẹn dà lẹ́nu ó ti dà mọ̀lú nínú bàbá rẹ̀ dà ó ti padà tó kọ mọ̀lú bàbá rẹ̀. Buhari ti fi Nàìjíríà ya owó àtàwọn àdẹ̀ rí wọ́n ní ẹja pọ̀ lọ́pọ̀ ẹrú Fúlàní ẹja dádúró àwọn aláàbí ẹ̀kọ́ láti gbogbo nǹkan lọ́dọ̀ àní ìgbàgbọ́ ẹ̀sẹ̀ pẹ̀lú àwọn Fúlàní wọ́n Nàìjíríà ò lè wọ́. Buhari wá gbé ìfọ́ọ̀gù ìjọba tó ti ba yé ẹ̀jẹ̀ ọwọ́ àti ojú bàbá Tinubu ló dùn mẹ́fà méje àníbíṣẹ́kù kí ló ṣe. Ohun tó wá dùn mí fún àwọn Yorùbá ni pé àwọn àgbààgbà Yorùbá kan tó wá ní ìjà ṣe protest ebi ń bàbá èyí à ń jẹ wá. Ṣé ẹ̀rọ ọmọ Ìgbò kẹ̀kẹ́ kọ́ bọ́ta fún mi pa? láyé Wọ́n ti lé gbogbo Fúlàní kúrò lórí ilẹ̀ wọn wọ́n ń dàpọ̀ wọ́n ń ṣe gbogbo nǹkan tó wù wọ́n. bẹ́ẹ̀ni Ìgbò ti lé gbogbo ọkọ̀ lórí ilẹ̀ wọn wọ́n ń dàpọ̀ ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ ní wọn ò lè ké èkó ní sọ pé nípa wọn. Kí ló dé táwọn òyìnbó sọ ọkọ̀ kalẹ̀ wọn kó lórí ilẹ̀ bàbá wa? Káwọn bàbá wọn ráyè dàpọ̀ wọn ráyè lọ bí tó. Káwọn òwe mi ọkọ̀ Fúlàní wọn dá oúnjẹ padà ní Naija Jẹba bridge Jẹba wọ́n lé fún àwọn bàbá wa bàbá tó wọ́n fọ́n tẹ́lẹ̀ wọ́n máa ṣe Adeyemo tó bá kí túbọ̀ lẹ̀ lọ́kọ̀ yóò kù tó báyìí bọ̀ọ̀lọ̀ ní tí ó rí bọ́ọ̀lọ̀ lórí ilẹ̀ mi àgbàdo lọ bí ìgbà ní ọkà bàbá wọ́n ní afẹ́ mẹ́ta ọkà lọ bí ilẹ̀ ní ilẹ̀ tó lọ́ra Fúlàní wọn ni wọ́n á halẹ̀ àwọn òpèsè wa ní nítorí pé ta bá fi ẹ̀gẹ́ bọ́ọ̀lẹ̀ ní ọmọ tó Fúlàní ó sì bọ́ sóko wọ́n yọ gbogbo ẹ̀gẹ́ wa fún màlúù ó ṣe àbàbà fún màlúù ẹ̀tọ́ bá sọ̀rọ̀ ọ̀pẹ̀ orí ẹ̀dá àwa lè fọwọ́sowọ́pọ̀ ká lé wọn kó lórí ilẹ̀ wa àwa kò tún mú kí ló ṣàwọn pẹ̀lú tó tẹ̀ àwa Yorùbá ní ká fọwọ́sowọ́pọ̀ ká lé Fúlàní kó lórí ilẹ̀ wa káwá ìwé àwọn bàbá wọn fọwọ́sowọ́pọ̀ lórí wọn tó ẹgbẹ́ Fúlàní kẹ́ ti ń pa wọn náà lẹ́dọ̀ ní kó dìde pẹ̀lú wọn tẹ̀ wọ́n fi àsìkò ìrọ̀ gbogbo àwọn ọ̀dọ́ ẹjẹ́ àfọwọ́sowọ́pọ̀ ọba mẹ́rin ló ti lára yìí márùn-ún ògbóṣù ìkọ́ ni wọ́n tún jẹ́ general káfọwọ́sowọ́pọ̀ àtẹlẹgbẹ́ àtọlọ́gbà àdídà tí wọ́n dúró de ìjọba kankan nígbà táwọn ọmọ àwa alágbèbí tó lé àwọn bàbá wọn sọ̀pọ̀tì wa capital security tó dálẹ̀ fúnra wa ó ti mú security kan lẹ́sìn ó sọ àwọn kan nífẹ̀ẹ́ lọ́dọ̀ ọmọ Yorùbá àwọn kan akíkanjú ọmọ Yorùbá gbogbo yín ẹ lọ́jọ́ ìwọ̀n ẹ sọ̀rọ̀ ayé nìkan lọ́jọ́ yìí akíkanjú ẹjọ́ ìfẹ́ lọ́dún èmi ni mo dálẹ̀ àwọn ọmọdé tún kún bẹ́ẹ̀ àwọn àjọ bọ́ sínú gbọ́ abẹ́rẹ́ látẹ̀kìtì ibẹ̀ tí mo dé yìí mo dé tán ni. a máa arrange ní gbogbo local government a sì ní security di at least I need to be 60,000. àwọn kan máa wà nù gbó ti Fúlàní àwọn kan máa patrol ní títì láti lè dáàbò àwọn bàbá wa ẹ má jà bú wọn mọ́ ẹ má bú àwọn ọba mọ́ ẹ má bú tóyè mọ́ ẹ má bú àgbààgbà kankan mọ́ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ní káwọ́ gbó ká lé àwọn Fúlàní kúrò lórí ilẹ̀ àwọn bàbá wa nítorí wọ́n ti bà á jẹ́ tẹ́lẹ̀ torí wọ́n ti bà gbogbo ẹ̀jẹ̀ Buhari ti bà á jẹ́ kó tó lọ Buhari mú àwọn Boko Haram
àwọn x-man àwọn x-men Fúlàní ti pa yìí 5,000 ọlọ́run fún wọn ní amnesty ó wá kó wọn sínú sójà ó kó wọn sínú ọlọ́pàá ó kó wọn sínú DSS wọ́n wá ní Fúlàní ń pa wá lẹ́kìtì wọ́n lọ fún àwọn sójà tí Buhari fún ní amnesty àwọn kọ́kọ́ àrà tó fún amnesty wọ́n kó wọn wá sí wọ́n bá wọn dáàbò bò wá. wọ́n tún bá àwọn ọmọ wa sùn bẹ́ẹ̀ ní ìtàn. bàbá mi ó sọ pé egungun ojú kábíyèsí bàbá mi egun lè wa lárúkù lọ́ba wa lùlù fún olùtìmọ́ lùlù fún pé egungun ojú kẹ́ni kan ó sì déènì akọ ilẹ̀ yìí kọ́. ọmọ kọ́. àwa ni wọ́n sọ yìí pé káwọn bàbá wa ọmọ ọkọ̀ láti mú lé wọn lọ sí pàdé kí Fúlàní ó dá wọn lọ́nà akọ ilẹ̀ yìí kọ́. àwọn onídìí àti wọn ṣe protest pé ebi ń bàbá àwa ni ká fọwọ́ sí ọkọ̀ àwọn olùkọ́lé Fúlàní mo ti sọ ti pẹ́ pé wọ́n Nàìjíríà ò lè wọ́ tẹ bá ti wá ṣe tán tí ó bá ti yá egun tí o ti yọrọ ètè mi èmi kò sọ̀rọ̀ láti sọ bẹ́ẹ̀ wọ kò sí olóṣèlú ẹ̀dà gómìnà ni o sẹ́nitọ̀ ni o tàbí pírẹsidẹ́ǹtì kan bóyá kó tó dìbò tó dìnà tàbí ìgbà tó dìbò tán tó bá gbé owó fún mi pé bóyá kí n bóun ṣe bóyá kí n lè bóun ṣe kàfé bóun dìbò ní o tàbí bóyá nǹkan kan o káwọn sáré ọgbọ́n dání o tí ọba bọ́ta dùgbò jìjì ní ọ̀pá. àwọn kan sọ gbàgbé pé bóyá àwọn olóṣèlú wọn ní ẹni wọn bọ́ta wọn sọ ìwọ lọ́wọ́ ẹnì kankan wọ́n dá mi lójú lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ olóṣèlú tó bá dẹ̀ mọ̀ pé ẹgbẹ́ dìbò ọwọ́ bá mi tọnu mo gbogbo wa ọwọ́ kó fún mi ń tọnu àbọ̀gbọ́ bẹ́ẹ̀ nìkan kọ́lọ́ gbé fún mi kó fi lè dìbò kó fi lè rán lọ́wọ́ kó fi dìbò tó bá bọ́ takọ́ sọ dúpọ̀ jìjì náà pa. àwọn ọmọ Yorùbá ká fọwọ́sowọ́pọ̀ ká dìde síra wa ká gbìjà ara wa ẹ̀mọ́jà bú ọba ẹ̀mọ́jà bú lóye ẹ̀mọ́jà abẹ́ni kankan so fún ní èyí bàbá mi kábíyèsí pátápátá òkí bàbá mi olúgbọ́n bàbá dáadáa ó sojú mi ó tún sẹ́yìn ẹ bá ṣe kábíyèsí olúgbọ́n bàbá dáadáa orí mi ìyẹn tó gbọ́ bàbá olúgbọ́n ìwòrí mi rí bàbá mi ẹ̀yìn lè bí mi bàbá mi olúgbọ́n òní mi ó sì ń jà fún mi olúgbọ́n ní olúgbọ́n ń jà fún mi wíwá létí mo wá sọ kú ìyá mi mo sí olúgbọ́n ni ó ní tí wọ́n bá wọ̀ fún ní amnesty àwọn ọba ilẹ̀ yóò wá fún amnesty lọ sí fún ìyá rẹ̀ tí ìjọba bá wọ̀ ṣetán láti fún ọ ní amnesty mọ́ lọ sí fún ìyá rẹ̀ èmi bàbá rẹ̀ olúgbọ́n mo fún ọ ní amnesty lọ sí fún ìyá rẹ̀ ẹni tí ọba mú ọ yóò mú wa pẹ̀lú rẹ̀ ó wá pẹ̀lú ìyá mi pẹ̀lú mi akọ̀níwájú adájọ́ ìbò wà lẹ̀ pẹ̀lú mi ọkùnrin ní pẹ̀lú mi ní ọba àwọn ní láwọn ti ṣèpàdé lọ́pọ̀ ìlú ọkùnrin fún mi á ní sì pé àwọn ọba tó ṣe bí ẹ̀mí ọ̀dùn àwọn fún amnesty kọlọ̀sọ̀kú ya rẹ̀ lọ́wọ́ olúwa bá rẹ̀ lọ́sọ̀kú ya rẹ̀ amọ̀ pé tó bá wọlé gbogbo ọ̀dọ́ tẹ̀lé ọ ọlọ́run ní kábí kọjá bẹ́ẹ̀ sọ pé mo fẹ́ lọ́sọ̀kú ya rẹ̀ ìfẹ́ nìkankan láìpì ìbíkẹ̀ wá kó pé ọba jẹ́bi àtàwọn ẹ̀gbọ́n mi nísàsí yá mi tẹ́ ká tó pa mí àtàwọn àbúrò mi wọ́n tó bẹ́ẹ̀ wọ́n tó bẹ́ẹ̀ nísàsí yá mi tẹ́ bẹ́ẹ̀ bàtà mi. ikú òsèlú láyé ikú òsèlú ikú sí lójú yín bẹ́ẹ̀. gbogbo yẹn ẹ̀ ń tẹ̀lé ní tó ti ń pọ̀ lọ́nà mọ̀. bọ́ọ̀lù àwọn ibi fún ẹrù mi bàbá mi sọ yìí pé tẹ́ ẹ bá jagun ní stéètì kan nígbà mo jagun mọ́ lẹ́kọ́ lọ́wọ́ wọ́n fún mi ní àṣà yẹn mo wá jagun ní stéètì kan bẹ́ẹ̀ wọ́n kò bẹ̀rẹ̀ ní òkè ẹ̀ṣọ́ wọ́n á sọ̀rọ̀ láti bẹ̀rẹ̀ mo wá escape bẹ́ẹ̀ mo kọ́kọ́ bẹ tà á tán bàbá mi á ní ó padà sílé mo ní ẹ̀ torí pé ọ̀fẹ́ jagun gbé mi ọba tà á tán bẹ̀ tó tà á tán síbẹ̀ tó kú síbẹ̀ ọ̀fẹ́ jagun tó padà wálé ó kú jọ bẹ̀rẹ̀ náà ọ̀rọ̀ tó kú bẹ̀ ṣùgbọ́n tó kú èmi tí mo bí ọmọ ọlọ́run tó ní ọlọ́mọ ọjọ́ tí ń pọ̀ ọlọ́run mo nígbàgbọ́ dọ́dọ̀ ọlọ́run pé mẹ́wàá tó kó sọ́jà wọ́n mi yọ̀ wá ká mi mọ́ tọ́jọ́ kú mi ọ̀ bá pé òun lè rí mi pa mo fọ ọlọ́run tó mi gbúra tọ́jọ́ kú mi ọ̀ bá pé ẹ̀ lè pa mí àní lórí ọ̀rọ̀ Yorùbá iṣẹ́ ẹ fi Yorùbá lọ́rùn lẹ̀ ní àní ẹ fi Yorùbá lọ́rùn lẹ̀
àwa yóò bọ́ ọ̀dà yín láàmú nílẹ̀ bàbá yín. Ẹ̀yin ẹ má dà wọ́n láàmú nílẹ̀ ẹ má dà wọ́n láàmú mọ́lẹ̀ bàbá wẹ́ wọn lọ ní kálukọ́ wọn bá tiẹ̀ lọ. Ìjọba bìrìtì kó tí wọ́n dà wá pọ̀. Kábíyèsí ní sábà lélẹ̀ ní àní pírẹsidẹ̀ntì 60 Nàìjíríà. Yorùbá méjì pẹ̀lú ló wà mẹ́. Àwọn bá fẹjọ́ àti bàbá Adeyemo tó ní Ìgbò kan. Àwọn Fúlàní ní 13 sáwá sẹ́rú Fúlàní láyé ni. Tinubu ti bẹ́ẹ̀ yìí wọn fẹ́ gbé ìjọba fún ẹlẹ́dẹ̀ẹ́ ló gbé débẹ̀. Tí mo mọ̀ tó lábẹ́ lónìí. Wà ní wá kó gbogbo dọ́là kọ́kọ́ bí kúrú sí o. Kí Tinubu wà mọ́lẹ̀ níjọba sí. Ẹ̀sìn gbọ́dọ̀ wá ní wọ́n Nàìjíríà. Ẹgbẹ́ wọn ní tí wọn kọ́ bá tẹ̀ lọ. Ẹgbẹ́ wọn kọ́ bá tẹ̀ lọ náà. Nígbà tá a pẹ̀lú àwọn oníwọ̀n Nàìjíríà tí Ìgbò bá ṣe fọ́dún mẹ́rin kí Fúlàní ó ṣe fọ́dún. Fúlàní ò sí nínú ìjọba tí wọ́n pín wa mọ́ gan. Wọ́n ní Yorùbá, Haúsá, Ìgbò. Àwọn Fúlàní wọ́n ti fi ọgbọ́n gba gbogbo ọba alẹ̀ Haúsá wọ́n ti sọ wọ́n ní Fúlàní. Wọ́n ti pa gbogbo Haúsá wọ́n ti sọ àwọn ọba wọn di ẹ̀mí Fúlàní. Ohun tó fẹ́ ṣe fún alẹ́ ìwádìí. Ohun tó ń dọ́gbọ́n nìyẹn. Kọ̀dẹ̀ lè ṣe é ṣe bẹ́ẹ̀. Kò lè ṣe é ṣe bẹ́ẹ̀. So mo ti arrange àwọn security gbogbo protest wọn ṣe kí olùkọ́ kí àwọn ọmọ Yorùbá ní ẹmọ́dà ẹ̀tọ́ Yorùbá làwọn ń jà fún ẹmọ́ bá wọn bú Tinubu gbogbo ẹmọ Yorùbá ní sẹ̀tẹ́ ń tẹ̀lé mi tọkàntọkàn ẹmọ́ bú Tinubu ẹmọ́ bú ọba ẹmọ́ bú Jóyè ohun táwa ń béèrè fúnlẹ̀ bàbá tiwa orílẹ̀-èdè wa. Buhari ló sẹ èmi mi ò sì ní dájú tó fi jáde láyé àṣírí òjijì ló pa Buhari. Gbogbo ẹni mo fi sọ bẹ́ẹ̀. Àbáríkà tó fi ní sílẹ̀ ayé. Buhari dà mí láàmú, Ọlọ́run dà Buhari láàmú. Torí mọ́mọ́ ń jà fún àwọn bàbá mi, Buhari dà mí láàmú, Ọlọ́run dà Buhari láàmú. Ẹjọ́ sọ̀rọ̀. Ẹ má kọ̀ máa gbogbo. Ẹjọ́ sọ̀rọ̀. Bàbá kò fi kankan. Buhari dà mí láàmú, ó pa ẹ̀gbọ́n mi, ó pa ọ̀rẹ́ mi, òun ló pa ìyá mi, torí mi ló pa ìyá mi. Buhari ó kú kú òkú tọmọtọmọ. Fúlàní ni Buhari. Àwọn ọmọ Yorùbá ní ká jára wa tàbá ti jára wa débi tá a lọ ọ ń da bàbá Tinubu náà mú ni bàbá kẹ́ ń fẹ́ ìlú ọmọ dojú ti fún bàbá ní kẹ́ ń mú ní mú tí èsè tiẹ̀ Buhari ti bàjọba jẹ́ tún rẹ̀ ó ti ta gbogbo Nàìjíríà pátápátá so fún díẹ̀ yìí àwọn ọmọ Yorùbá àbábọ̀ àbáwọn ṣe mọ́ wọ́n Nàìjíríà ò lè wọ́ wọ́n Nàìjíríà ò lè sẹ́kẹ́ ní kí Fúlàní máa lọ́nu ẹ̀ kí wọ́n máa lọ kí Yorùbá dá dúró. Gbogbo Fúlàní tí ń ba ọkọ̀ wa jẹ́ tí ń ba gbogbo dúkìá wa jẹ́ láti ṣe lọ a máa dá security lẹ̀ mo ti ṣètò àwọn kan ìfẹ́ lódùn ọmọ Yorùbá àwọn kan akíkanjú gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ bá ti mọ̀ ẹ lọ́jọ́ ìwọ̀n mo nígbàgbọ́ pé pẹ̀lú ògo Ọlọ́run àwọn bàbá wa máa tì wá lẹ́yìn mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọba wa tí bẹ́ẹ̀lẹ̀ gbogbo Yorùbá mo dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹni ló ṣe Mákindé mo dúpẹ́ lọ́wọ́ tó bá ṣe yẹ mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi Olúmọ ọba orílẹ̀ Kéńdà mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀wọ́n dàpọ̀ yẹn sí mi létí ẹ̀gbọ́n mi ọmọ dàpọ̀ yẹn sí mi létí ẹ̀yẹ mo dàpọ̀ tó bá ta ní sọ̀rọ̀ sí mi létí náà ọmọ sọ̀rọ̀ sí mi létí ẹni tí ọba ti sọ̀rọ̀ mi létí ẹ̀ kí ni mo kẹ́ni tí ò ti fi ní ó kí ọ̀nà oníbodè ọ̀fìn kúrú. Bàbá mi orílẹ̀ ègbón Olúmọ ọba tó lágbára lórí ilẹ̀ Yorùbá ta wà lólúmọ́kè sọba kékeré tó bá pọnlé ní pọnlé Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ sọmọnà. Mo kí orílẹ̀ Kẹ́ńtà wọn pe gbogbo mítì àwọn lọ́balọ́ba lọ́dún fún àwọn Buhari orílẹ̀ Kẹ́ńtà ní ẹ̀pẹ̀ mí sí mítì ẹ ti Sunday Igboho mọ́kútọ́ ní ẹfẹ́ pa ó ní mítì ìkílẹ̀ bá pa àwọn ọba sí bí ẹfẹ́ pa ọmọ wa ti ń jà fún wa ẹ wá pè wá sí mítì ẹ lọ túlẹ̀ ní ẹfẹ́ pa sọ̀rọ̀ ọba orílẹ̀ Kẹ́ńtà nìkan ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ bàbá ọba Bariga ó ní ẹfi Sunday lé ó ní èmi àti gbogbo òdílé mi Sunday Igboho lèmi ń tẹ̀lé kò gbé pamọ́ ó sọ lórí mi sọ́tọ́ mi pépà tó pé ọba mẹ́rin ló lè ṣe wẹ̀ àwọn ọba àkẹ́mẹ́gbà náà tí wọ́n lè sọ̀rọ̀ sí Buhari wọ́n sá pamọ́ ni Tinubu wá débẹ̀ wá ń bú Tinubu àwọn ọba Yorùbá tó ń bú Tinubu wọ́n lè fi ń pa wọn ebi ní papọ̀ mọ́nàmọ́ná bọ́ọ̀sà tó mo kí gbogbo àwọn ọba wálẹ̀ Yorùbá ọlọ́run jẹ́ mi lókun mo lè kí gbogbo àwọn gómìnà wa torí pé ẹni tó bá dúró tì mí ní ọ̀pá fún wọn lé ẹ mọ̀ pé gómìnà kankan tí wà ní wọ́n ń ṣe kí ló sọ fún yẹn tí wà ní wọ́n ń ṣe àwọn náà mọ̀ pé Fúlàní fi àjẹ wá ẹ mọ̀ pé Tinubu ọ̀sẹ̀ nǹkan fún wa Buhari tó lọ́dún mẹ́jọ nígbà tí Jonathan ṣe ìjọba ṣe bá àwọn bàbá Yorùbá kan wọ́n kóra àwọn bọ́ta tí wọ́n ṣe protest lọ́jọ́ ta tí Buhari fi lọ́dún mẹ́jọ ta ló ṣe protest kankan tí wọ́n ti kú ni wọ́n kú mo kí bàbá mi Wọlé Ṣóyínká bàbá dáadáa ni ó sì dàgbà tó ọlágbára tó ní gbogbo àgbáyé ọwọ́ àbẹ̀wà kò tó ó sì fún mi ní mọ́ràn ó sì ló mú mi lẹ́yìn mi ta ló lè ṣe wẹ́
ẹ̀mí bàbá yóò kú dáadáa èyí tẹ̀lé rọ wọ́n Nàìjíríà ò lè ṣe kí ni kó lè wọ́ onífẹ́ Fúlàní ìsara wa wọ́n Nàìjíríà yẹn ṣe scam Fúlàní ìsara wa wọ́n lè sara wọn àwọn ìbá ṣe ra wa lọ́kàn àbá ti ṣara wa lọ́kàn kádà security lẹ̀ gọ́vnà Ògùn state Dàpọ̀ Abíọ́dún bàbá dáadáa ni nígbà tí Buhari ní kí wọ́n mọ ọkọ̀ Ògùn state nígbà yẹn gómìnà Ògùn state wá sọ̀rọ̀ sínú pépà yẹn náà bá ń bẹ tó bá gbọ́ kí ní yẹn gbà yẹn ọlọ́run ń wá yẹn bí Sunday kò wá ràn án lọ́wọ́ mo wá lọ bẹ̀ mo lọ kojú àwọn Fúlàní bẹ̀ Buhari ó fún gómìnà yẹn ní kweri tó fẹ́ gbajà máa yẹn ní kílẹ̀ fẹ́ kọ̀ wọ́n ṣe nígbà tí wọ́n ń pa àwọn kéékèèké ẹ̀ sọ̀rọ̀ òun dẹ̀ tó máa rẹ̀ níbi Sunday kò wá gbìyà òun Sunday kò dẹ̀ wá bẹ̀ kọ̀ dẹ́sẹ̀ kankan ó kàn pariwo ó dẹ̀ sẹ́ protest Fúlàní lẹ̀ sálọ kílẹ̀ fẹ́ kọ́ wọn parọ́ mọ̀ ní sọ́kọ́ báyẹn ní ó ní Sunday kò ọ̀pá yẹn náà òní bàjẹ́ fún Dàpọ̀ Ọlọ́run ní pàtì ẹ̀jẹ̀ láíláí Ọlọ́run ní pàtì Dàpọ̀ Abíọ́dún jẹ́ òní pàtì Ṣèyí Mákindé jẹ́ òní pàtì ọdún bá ṣẹyẹ jẹ́ ìbáríkà òun lọ́lọ́ kúlẹ̀ ẹ lọ́wọ́ mo wá kí bàbá mi bá yí àtúntò yìí bàbá dáadáa bàbá yìí bàbá alálùbáríkà Ọlọ́run jẹ́ bí bàbá òkú dáadáa èrí bàbá pẹ́ bí bàbá mi Adébánjọ àwọn bàbá àtẹ̀mẹ́nu wọn ni wọ́n dún sí nǹkan tí ó ṣẹlẹ̀ ó sì ń dún Ọlọ́run sì ń gbàdúrà mi so àwọn Yorùbá ẹja síra wa lọ́kàn o ilé tó ń lọ Fúlàní ọ̀fẹ́rẹ̀ wa bàbá Tinubu ti ń bẹ́ẹ̀ wọn ọ̀fẹ́rẹ̀ rẹ̀ wọ́n kẹ́ ń dàjọ́ bẹ́ẹ̀ wọ́n ti palẹ̀ oko dọ́là mọ́ wọ́n ti gbọ́ fáwọn ọmọ tí ń ṣe kúrú jẹ́ ìdíkẹ́ tó bàjọba rẹ̀ jẹ́ so ó ti fi hàn sí pé wọ́n Nàìjíríà